ẹ káàbọ̀ padà sórí ètò Ògbẹ́mi Reality Show. Olúwaṣọ àkọ́tún lórí òtún ètò yín gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá à ń bá bọ̀ nípa ètò ẹ má gbàgbé pa àti ṣègbéyàwó. Kazeem ti wá bá mi nínú ilé o, ó ti bá mi sọ̀rọ̀ wípé kí ló ń kọ́ tó ń kàn mí lójú ná. Ó ní àmọ́ nígbẹ̀yìn ọ̀rọ̀ náà àṣà àárẹ̀ rẹ̀ náà ní àjọ lájọṣepọ̀. Kò dẹ́ pé bàbá ọkọ mi wípé ṣe bó sọ pé ẹ̀dùn náà ṣe bí Kazeem sọ para àwọn ò lé nígbà tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹ̀ pẹ̀lú mi ni. Nígbà tó máa parí ọ̀rọ̀ tí mo ní bẹ́ẹ̀ kó tó máa kó òṣì wẹ́dì mọ̀ ń gbà yẹn ó nílẹ̀ èpè òtá àti ṣe tán gbé kínní ìwájà rẹ̀ bá ṣèjọ lájọṣepọ̀ nìyẹn o. Àǹtí Ṣeun ẹ mọ̀ dé o àjọ lájọṣepọ̀ Kazeem mo bá bàbá ìsọ̀rọ̀ pé ilé màmá lọ sílé wa o ilé kò tẹ́ bá oní ṣọ́ọ̀bù mi kò sí ní iṣẹ́ tí ò sí bẹ́ẹ̀ wípì ní anything ní olówà níbi ṣọ́ọ̀bù mi. Mo ṣáà wò pé kí ni mo fẹ́ ṣe ìyá mi náà mo ní fẹ́ lọ bá wọn sọ pé ìyá àwọn ṣẹ̀ṣẹ̀ kú ni so ó wá lọ sílé wọn torí pé ìyá ẹ̀ ṣẹ̀ṣẹ̀ kú ó láti lọ sílé wọn ó lọ bá ìyá ẹ̀ ó lọ dúró sí ìyá ẹ̀ ó faramọ́ ìyá ẹ̀ òun wá sílé. Ìjọ́ kejì ni Kazeem ti lọ ọjọ́ tó ṣègbéyàwó wọ́n bára wọn lájọṣepọ̀ ọjọ́ kejì wọ́n ra lájọṣepọ̀ wọ́n tẹ̀lé mọ́tò wọ́n gbé lọ sí airport gbà tó ń bọ̀ wọ́n múra sílé wọn ilé wọn ló wà láwọn ọmọ kò tí ì change school àwọn ọmọ ẹ̀ náà aláàjì ni àwọn náà kì í gbélé Àbújá làwọn náà máa ń làwọn bẹ́ẹ̀sì jù wọ́n yàmọ̀ torí ìyàwó tó wà lábújá àwọn ò fẹ́ wàhálà pé so kémi kóun wà ní Nàìjíríà ní ìlú Èkó ń bí ó sì ṣe bẹ́ẹ̀ ó ní àti ṣe ọ̀pọ̀ ọjọ́ tí Kazeem lọ yẹn ó dé ìyẹn ọdún kẹta tó ń tó fojú mi tó Kazeem eré tá a jọ ṣe yẹn ó jẹ́ ìgbóyú ibi wà ní Kazeem wà tí bàbá rẹ̀ bá wálé tó ń bá ní òun ò rí Kazeem pé ó máa ń pè wọn o wọ́n fẹ́ pè wọn á pè wọn á bóun sọ̀rọ̀ àwọn ọmọ ń kọ́ máa wọ̀rí ìwà tó dé òun travel out ni nọ́mbà Nàìjíríà mo fi bẹ̀rẹ̀ sọ̀rọ̀ máa wọ̀rí sí ìwà tó dé ọmọ nǹkan tó ṣẹlẹ̀ wọ́n jẹ́ parọ́ mọ́ Kazeem wọ́n jẹ́ bá nǹkan nínú mọ́tò Kazeem ó ní Kazeem jẹ́ lò wà ní prison fún ọdún 3 gbáko lẹ́yìn ọdún kẹta òun tó mọ̀ pé Kazeem ó wà ní prison kò máa ní ọkọ òun wà ní prison láti jọ òun lè ń jẹ òun rẹ́rìn òun yó ó ní nípa tàlájà tàlájà dé àlájà ò lè rìn ìjìnà sọ àfihàn rìn tó máa lè nìṣẹ́ kẹ́sẹ́kẹ́sẹ́kẹ́sẹ́ ṣọ́ọ̀bù wọn báyìí wọ́n gbé nǹkan sí wọn nítan ó lè alájà lo ọdún kan àtòṣù 6 lọ́sítà ẹ̀yìn alájà ló ń bímọ ìgbà tó ń bímọ ìyàwó alájí tálájí tó ti lọ ìyẹn ò fẹ́yàwó ìyẹn ò fọ́kọ míì ló padà wálé fúláàsì rẹ̀ wà bẹ́ẹ̀ gbogbo ilé yẹn wọn ò gbàyàn sílé wọn o gbogbo ilé yẹn àwọn tó bẹ́ẹ̀ àwọn èèyàn tó gbà síbẹ̀ àwọn tálájí ṣàánú fún ni o kò sẹ́nìkan tálájí gbà sílé yẹn ó lóun ò mọ̀ òun dẹ̀ bímọ wọ́n ṣòkò mọ́ ọkọ̀ òun gbójú ọkọ̀ mọ́ ọkọ̀ òun bóun sọ̀rọ̀ pẹ̀lẹ́ má wọlé màá tó dé o ti mísì àyè kí tí wọ́n fi mísì bẹ́ẹ̀ fún ẹ. ó lóun jẹ́ ìgbóbìnrin òun tó kọ̀ lójú obìnrin méjì nígbà òṣèlú ni ọlọ́kọ̀ òun kọ̀ bẹ̀rẹ̀ tó kọ̀ mọ́ ẹjọ́ obìnrin o tó kọ̀ mọ́ ẹjọ́ obìnrin o mi lè lọ kúnlẹ̀ káàkiri o mo àwọn tó bá kúnlẹ̀ fún pé méjì o kìíní kan nígbà òṣèlú náà ni. ó náà ti ṣe òun dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ó ní kí ni wọ́n ṣe fóun tán ọ̀fà wọn ni wọ́n ta fóun tán ó ní ẹ gbàgbé pẹlẹsìn kan lágbájá kírísítẹ́nì ni kò dé ṣe òògùn rọ́ ni ó nílò mí ìgbésẹ̀ lórí pé babaláwo sàn jù lọ ó ní kékeré báyìí ló ń pè ọ̀rọ̀ tó ń sọ fún mi sọ̀rọ̀ kékeré bóun ṣe wọ̀ ọ́ nìyí ọdún 3 ọmọ ìrọ́pọ̀ ń bá sọ̀rọ̀ ó dín lẹ́yìn ọdún 3 ó ní ẹ máa wò ó yọ sí pásítọ̀rì lójú yìí lẹ́yìn ọdún 3 tó ń rọ́pọ̀ bá sọ̀rọ̀ tó ìṣe àríkọ́ ọkọ̀ wọn àti ìjọba lẹ́yìn yìí alájọ òun òṣùlẹ̀ àríkẹ́ òun rọ́pọ̀ wọn tó bẹ̀rẹ̀ sí wọn sunkún wọn á gbé wọn lẹ́yìn ìgbà tó máa débi tẹ́kọ̀ọ́ ń wà òun ní kí ló ṣe wọn sọ wípé mọ́tò òun ó lọ gbé ọmọ kan ó ṣàṣọ pé ọmọ kan ló gbé ọmọ yẹn nípa ẹ̀dọ́ pé àwọn àtàwọn ti ṣe ìgbéyàwó wọn ló kó evidence dé bẹ́ẹ̀ wọn kó evidence dé bẹ́ẹ̀ wọn sọ pé rárá ó lọ sàṣọ nígbà tó yá wọn sọ pé òun ṣe kíní kan ni wọn ní ọkọ lọ pé ọ̀gá yẹn ó dìde ìyàwó rẹ̀ sọ pé òun rán lẹ́wọ̀n ó rán lẹ́wọ̀n kékeré báyìí ló kí ni ò tí ẹ̀ rán kí ló kù tó ju kékeré tí ò fi rán lẹ́wọ̀n ó ní báwọn ṣe kò sí mi ìgbà tó wá
wá yá lẹ́yìn tó ń ti lẹ́yìn ọdún mẹ́ta tó ń rí yẹn tó ń padà wá tó ń ọdún méjì ní ìbẹ̀ nígbà tó wá ṣe tán oṣù kúrò ní òṣèlú méjì tó wọ́n ti padà àmọ́ bí tọ́rọ̀ ti wá ìyàwó gan ó padà sú lọ́wọ́ ó bẹ́ẹ̀ nǹkan tó kàn máa lọ tó máa kọ́ lọ́gbọ́n gbígbé tó máa kọ́ lọ́gbọ́n oṣù mẹ́fà ìyàwó ti mọ̀ pọ́nrán ni ẹ̀ẹ́dẹ̀dẹ̀ lọ bàbá sì wá tú ọ̀dẹ̀ kan mọ̀ ẹnìkan náà tó wà ní ìjọ ẹni pé wo ìyàwó ẹ̀ ní kó lọ bẹ̀ ẹni tó lè yọ́pò ní wàhálà ẹ̀ nìyẹn ó ní píkṣọ̀ fóònù òun píkṣọ̀ kìíní òun wàtán wo orí fóònù òun wọ́n rí pé òun fi fóònù òun pe nọ́mbà yẹn nọ́mbà wo lòun fóònù òun pè nígbà tí ṣeun olódún márùn-ún gbáko lọkọ̀ òun lò lẹ́wọ̀n ọlọ́wọ́n tó fún ní ẹ̀sùn nínú tó fi lọ mọ́tò ọ̀rẹ́dún mẹ́rin bọ́ sí ó fẹ́ lọ pé márùn-ún lọkọ̀ òun dé padà gbàmọ́ bàbá ẹ̀ dúró tí òun bí àpáta ni aláàjì dúdú nítorí ẹni bá wá sílé gan tó bá dé oúnjẹ fọ́tò lọ́jọ́ ìyá wọn kò ní jẹ́ olóńgbò ọ̀yà ara wọn ló máa jókòó oorun nìkan làlájì òsùn ní ara wọn ìgbà míì ó máa lóun fẹ́ bá àwọn ọmọ ṣeré báwọn máa lọ sókè ìyá yẹn máa kanra ni ẹbí kò tẹ̀jì rẹ kó bẹ́ẹ̀ ẹ̀jì rẹ ẹ̀jì rẹ ọlọ́mọ òun obìnrin náà lè fi ara kíkan jọ ẹ̀hún tó bá kanra òsì wọn á ná pàṣẹ náà dára ń tẹ̀tẹ̀lẹ̀ gbàtà àlàjá ẹ̀ṣẹ̀ dé òun á lọ síbẹ̀ wọn á bá wọn fọṣọ wọn á ṣe ó gbẹ nígbà tó bá fọṣọ àlàjá sọ pé aṣọ yìí ò mọ bí kọ́sà máa sọ̀rọ̀ nígbà tó ń ṣe rí pé bẹ́ẹ̀ náà ṣe wà wọ́n ní pìlì òun rẹ̀ sí òun bá wọn fọṣọ mọ́ òun bá wọn ṣe ní tì mọ́ ó ní òun ò ṣe ní ti fún máa ti ṣe ṣọ́ọ̀bù oúnjẹ ilé òun dẹ̀ wà ṣọ́ọ̀bù oúnjẹ ìjà sínú ilé ní tó bá ti ṣàǹdọ̀ wà pé àwọn ṣàìlà wọn kúkú wà ṣàìlà òun wà àwọn náà wà lókè òun ò lókè ṣàìlà bí wọn àpàtà tó fòun sínú òun ara wà pẹ̀lú àwọn ọmọ òun mẹ́rẹ̀ẹ̀rin ibẹ̀ làwọn wà ó ní kí ni tó máa ṣọ́ọ̀bù wọn kó máa pọ̀ ọmọ kó máa rìn kó jábàá kí ẹ̀lájà máa pe àwọn ọmọ gbígbé gbàgbàgbà káwùsára káwùjàrá àwọn tó gbọ́dọ̀ wọn tán láwọn tán tẹ́kẹ̀ wọn ó lóun ò tẹ̀lé wọn báyìí pé ẹnìkan sọ̀rọ̀ ó lóun kàn máa gbójú kó òun máa lọ òun ní kó àkásà ni wà lẹ́gbẹ̀ẹ́ báyìí òun ò ní dá lóhùn ó lóun ò dẹ̀ kí n pe ọmọ torí ọmọ tó ń ṣẹ́ fún ọmọ yẹn tó bá wọn ṣẹ́ yẹn gbà míì tó bá fẹ́ ṣe nǹkan òun ní ọmọ yẹn ṣẹ́ òun lè ṣe ogbẹ̀ ó lóun ò dẹ̀ débẹ̀ aláàjì ní kí ló dé tó kí n pe àwọn kásà kó bá ṣe nǹkan aláàjì ní fẹ́ wọn ṣe rárá o tó ti fẹ́ lò wọ́n pé wọ́n kó bá wọn ṣe nǹkan kó bá ṣe nǹkan nínú ẹ̀ wọ́n ṣe máa wọ́n ṣèpè wọn ṣe wá rí ìyàkọ̀ ọmọ obìnrin tó wà ní tẹ́tẹ́tẹ́lọ̀ yẹn o lè ká sọ wọ́n bẹ́ẹ̀ gègèrè níjọ́ mi bàbá ní ọ̀dọ́ máa sọ máa wí pa sọ nípa àwọn ṣe ṣe nìyẹn tó wọn mọ̀ kọ́kọ́ òun àwọn òun náà sọ fún òun pa tó wọn mọ̀ òun bá wọn jà ní nǹkan báyìí ṣẹlẹ̀ sọ́kọ̀ òun ẹ̀jẹ̀ kó òun wọlé àdúrà ó ní òun gbàdúrà o ó náà ti ṣe òun gbàdúrà o ní ìtọ́jú lé kiri àmọ́ ìyá ìyá mi náà jáde àgbàdúrà ọlọ́run àṣẹ stars ní àmì stars táwọn sì yá wọn sí náà bẹ̀rẹ̀ sí ń ṣe bẹ̀rẹ̀ sí náà kọjọ símẹ́ǹtì méjì jọ búlọ́ọ̀kù méjì níbo ṣe ń ṣe títí ní kóun fi kù wípé torí pé sàárè ìyá òun wà ń bẹ̀ àwọn àbúrò tó jà lọ́dọ̀ ọkọ̀ ìyá òun náà ọkọ̀ fi àjẹ wọn ni àwọn méjì tán bí síbẹ̀ ọkọ̀ fi àjẹ wọn ni tó àwọn kan tó máa tẹ́kẹ̀ wọn máa pígbà àbúrò wọn pé ìyẹn àyàmọ́ ni nígbà tó kọ̀ wọn wá dé sí Nàìjíríà tó dé sí Èkó ó náà ti ṣe ọkọ wọn iṣẹ́ wọn pẹ̀lú iṣẹ́ wo ló fẹ́ ṣe emotional torture tí wọ́n fún un gbogbo ló fẹ́ kò bí pé ìyàwó òun lè ṣe orúkọ bẹ́ẹ̀ yẹn ó ní ẹ̀gbọ́ bí máṣíìnì ìmọ̀ ọkọ̀ wọn á ń dù ibi tó fẹ́ kọ́rọ̀ yẹn dé nìyẹn tó fi sọ fún yín pé ọ̀ọ́gùn ọkọ̀ wọn graduate ni kọ́lù tó fi ṣiṣẹ́ ó kúrò níbẹ̀ ó wá sí Èkó àwọn ọjọ́ ń gbé nínú irú àpàlọ́ náà làwọn ọjọ́ ń gbé ó ní wípé máṣíìnì òun tó máa fi rí ìta ọkọ̀ òun ló máa ń dúró ó máa wù kàn báwọn ṣe gbé ó nígbà tó yá ọkọ̀ òun máa sọ pé kóun máa kọ́ òun bóun ṣe máa tẹ máṣíìnì ó lóun máa kọ́ kó máa lọ wo YouTube ó máa rán àwọn shirt ó ní lẹ́yìn tóun sọ̀rọ̀ yìí ọkọ̀ òun packing shirt tẹ bá rí ẹ má jẹ́ ń jà fún ọlọ́kọ̀ òun ló ràn kò tajà fáwọn èèyàn ní pé bẹ́tà ọ̀hún ọ́fíìsì ńláńláńláńlá òun yìí ǹjẹ́ ọkọ̀ òun mọ̀ pé iṣẹ́ tẹ́gọ̀ ó ní owó lórí téèyàn bá ṣe bó ṣe fi hàn ṣe olówó ní bísínẹ́sì oníṣẹ́ rí rúmọ̀ àpàdà tán fún wa yẹn pẹ̀lú àwọn ibìkan tó ń kọ́ bí gáfíríkà rúmọ̀ àpàdà tán fáwọn èèyàn síbẹ̀ yẹn wọn làwọn jà papọ̀ rúmọ̀ àpàdà méjì làwọn ń lò iṣẹ́ yìí sí àwọn ọmọ
àwọn ọmọọṣẹ́ ọkọ òun ni wọ́n ṣe kékeré ẹ bá rí wọn ó ní iṣẹ́ ẹ̀ nísìnyí kódà bàbá ọkọ òun kó sọ pé inú àwọn dùn sí àwọn kan bá sọ kí ni tẹ́lẹ̀ mọ́ àwọn tó máa táwọn bá fọ àwọn aṣọ rẹ̀ tán báyìí àwọn kọ wọn àìṣe wàá kó sínú washing machine wọn àìṣe wàá fọ aṣọ white packing shirt white tẹ bá rí tẹ bá ti kọ ọ̀kan kan síbẹ̀ ó ní àwọn ó ní brand tàwọn ó náà ti ṣe ó ní ọ̀nà ọkọ̀ òun ṣe nísìn ó ní lédi yẹn wọn kọra wọn o olówó àlàbùjá ní wọn kọra wọn torí kò sign divorce letter paper ní wọn kọra wọn so gbogbo nǹkan tọkọ òun ní láyé yìí orúkọ first born àwọn orúkọ tó wà ní àwọn méjì yẹn ló wà bẹ́ẹ̀ Táyé Kẹ́hìndé kìnnìkan orúkọ tó wà bẹ́ẹ̀ nìyẹn onígbà míì ó lè wò pé Táyé Kẹ́hìndé kìnnìkan kó fi kìnnìkan gbà míì most of the orúkọ òun ló wà bẹ́ẹ̀ company náà orúkọ àwọn àwọn àfi ṣe company orúkọ ogun nǹkan tó ní láyé yìí orúkọ òun ló wà bẹ́ẹ̀ kódà kóra pẹ́ńsù lé ní orúkọ òun ló máa fi sí ó ní bàbá ìlú tí káwọn fẹ́ra wọn ṣe wàrà làjà bí bóun ṣe ń bá yín sọ̀rọ̀ yìí òun dáríjì wọn o òun dáríjì wọn ìṣepò òun ò dáríjì wọn ó ní àmọ́ wọ́n fẹ́ máa ṣe dáadáa sóhun pé wọ́n ti wá dàgbà àmọ́ ó ti bọ́ nǹkan tó wá dùn jù ní pé ìyá òun torí pé àwọn kókó mi ìyá òun mú wọn kúrò bẹ́ẹ̀ yẹn ìgbà tó yá àwọn ọmọ oníkan náà máa talé wọn talé yẹn wọ́n mú wọn kúrò ní sáìdì rẹ̀ wọ́n mú wọn sí ilé ibi tí wọ́n rà ilẹ̀ tí wọ́n rà fún ìyá àwọn tó ń sìn ẹ̀sìn wọ́n mú wọn síbẹ̀ àwọn àbúrò òun tó bí sẹ́wọ̀n náà ọjọ́ ń gbé yáyà wọn ti dàgbà wọn máa ń lọ síbẹ̀ ọkọ òun náà máa ń lọ síbẹ̀ ọdẹ ọkọ òun lè lọ gbé wọn wá ó náà máa lọ ọ̀sẹ̀ kan lọ́dọ̀ àwọn wọn máa lò ó torí àwọn òkú òlé bàbá ọkọ àwọn òkú òun bẹ̀rẹ̀ làwọn wà títí di bí àwọn ṣe ń sọ̀rọ̀ ìbẹ̀rẹ̀ àwọn sì wà àwọn jẹ́ ti kọ́lé dáadáa ìbẹ̀rẹ̀ làwọn wà bọ́kà àwọn náà ti alájí náà ti dàgbà àwọn jọ ń gbé ó ní àmọ́ ìyá kan òun dè ní onígbà mi tó bá kọ́ wọn wò pé tó bá ní ẹ̀rù bá wọn àbáyà tó láwọn àwọn náà máa ń ṣe àbáyà ọkọ òun tún tọ́ lọ sí Saudi ó lọ wọ́n bá ṣe máa ń ṣe àbáyà wọn ní Saudi ọkọ òun tún wá Nàìjíríà ó tún wá ṣe ó ní kí ẹni sọ kò sí nísìnyí iṣẹ́ tóun tó ń sọ pé tó torí èso púpọ̀ òun máa fẹ́ òun yẹn ni àwọn jẹ́ wá ń ṣe iṣẹ́ tó ń sọ torí èso púpọ̀ dá yẹn ni àwọn jẹ́ wá ń ṣe lọ́pẹ́ most of àwọn mílíọ̀nù family ọkọ àwọn ọ̀sẹ̀ gan wọn wà níbi iṣẹ́ yẹn tó bá ti tán ní school báyìí ó ti graduate báyìí wọ́n ń bọ̀ nìyẹn tó máa fi hàn wọ́n bó ṣe máa ṣe máa ṣe máa machine handle àwọn tó máa gé aṣọ àwọn professional tó ń gé aṣọ wọ́n wà níbẹ̀ so wọ́n máa ṣiṣẹ́ lọ́wọ́ wọ́n ní àwọn ṣáàjú pẹ̀lú ọdún pé àwọn tó pa àwọn ọjọ́ wa àwọn ọdún márùn-ún ọ̀pá àwọn ló ní prison èyí kó ṣe gbéyàwó pẹ̀lú àwọn àmọ́ ìyàwó yẹn wọ́n sì fẹ́ra wọn sí i kódà wọ́n gbà léyà ń gbà mí ó máa wá kò bí mọ́mọ́ kò roko bí ọmọ so wọ́n jẹ́ ní pé kó máa tó bá jẹ́ wà tó bá wá síbẹ̀ bí ó wá sọ́dọ̀ àwọn ó máa ń sọ́dọ̀ àwọn bí táwọn gbé bẹ̀ yàrá tó àwọn fúláàtì yẹn àwọn ti ṣe two bedroom flat ibẹ̀ làwọn ará ń lò tó bá sọ́dọ̀ àwọn báyìí àjọ òsínkàn tó ní káwọn má jọ kọmọ lùbọ ẹni ṣe bí òun ló ń bá wọn jà àwọn òjò bá jà ní bọ́ọ̀sì àwọn mọ̀ pé wọ́n try Ọlọ́run ò gbà fún wọn ni kódà gan ìyá ìbejì náà máa ń pe ìyáálé tí òun ló máa ń pe ìyàwó ọkọ òun ni ìyá ìbejì ni ó ní ìyàwó olórùka àwọn ọ̀tẹ̀ míì tó tún jáde nígbà pé gbà mí ta gbà tó kọ àwọn ọ̀tẹ̀ míì àwọn ìyàwó míì tó dé tó ń lò mọ́ mọ́mí Àbújá òun fi wò fún wọn òun fi wò báyìí òun fi sún wọn gbàtọ́ ní oògùn lòun lò ọkọ̀ lọ sí ní pé wọ́n fi díṣẹ́ l'Àbújá gbàtọ́ òun fẹ́ kọ́ pa àwọn so òun ìrìnàjò ayé òun skul tó ń lò òun lọ skul òkú òun bẹ̀rẹ̀ òun lọ́dọ̀ ya òun padà wá òun tún gbọ́ sọ́dọ̀ ẹ̀gbọ́n ìyá wọn àbábúrò ìyá wọn dẹ̀yìn òun tún padà wá ní ẹwà wò ìrìnàjò ẹ̀dá láyé yìí tó bá ṣe máa rí mi never say never kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀ nítorí pé gbogbo láyé yìí ìgbà míì nǹkan máa gbẹnu tán ẹ ṣì tẹ́ bá fi ìdùnnú jẹ story aláyọ̀ yìí ẹ jọ tó bá di ọ̀la máa post interview kan pẹ̀lú arábìnrin kan tó lọ́kọ ń fẹ́ fún ìṣòwò owó tẹ́ ẹ bá ti rí bá wa share ẹ download ẹ lọ play ẹ lórí page ní ẹ kàn play kékeré ń bẹ̀ káwọn ẹ lọ ẹ má play ẹ tán ẹ play kékeré kọ́ lọ sórí YouTube wa kọ́ lọ wò ó ẹ ṣé mo dúpẹ́.